wo Alhaja Ramat máa wo Alhaja Ramat abẹ́yìn kọ́ nìyẹn. èmi ni o. ẹ máa fáìn gan o. Alhamdulillah. kódà mo ẹ̀ṣẹ̀ sọ fọ́rẹ́ mi ní pé ti lọ múra tó ẹ̀mẹjọ. ju bẹ́ẹ̀ lọ. a ti tẹ́ mélòó tẹ́ ti lọ múra. umra mi lè ka. ó ga o ẹ̀dẹ̀ máa fẹ́ lọ sí bẹ́ẹ̀ ṣe wà. tó bá jẹ́ bí Allah ṣe fẹ́ nìyẹn. Alhaja Ramat a ti tó bí ọdún mélòó tẹ́ ti ń lọ Mẹ́kà bẹ́ẹ̀ ṣe wà. 50 years. Allah kí ló dé tẹ́ ń lọ Mẹ́kà bí ẹni lọ Òṣòdì. nítorí wọ́n sọ gan nínú súrátì Fatiha. Alhaja Ramat ṣẹ́yìn gan mọ̀ nǹkan tó wà nínú súrátì Fatiha. báwo ni mi ṣe ní mọ̀ súrátì. ẹ máa bì í. bẹ́ẹ̀ ni. ó yẹ kà fún wa. Bismillahirrahmanirrahim. Waladọ́ọ̀ni. God have mercy upon us. Àmín. Subhanallah lẹ́yìn pẹ́ lẹ́wà kílẹ̀ tún ní. mo ní wà. ká má parọ́ ayé yìí ti ta Alhaja ẹ̀ ń pa àgbà kan rọ́fà. bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan bàbá ìfẹ́ kẹ́yìn mi ìbọn bọ́n ṣe yan lọ́ba sàló níbọn torí ẹ̀ lẹ́yìn kí n tàn yín wá torí ẹ̀ tó bá fẹ́ jẹun gbẹ́ngbẹ́ng nínú ìdíṣẹ́ wa ó dìde kó tilẹ̀kùn gbẹ́ngbẹ́ng torí ẹ̀ mo fi wá bá yín pé kẹ́ ẹ fún mi ní ajẹta tó dájú tó dáńtọ́ tọwọ́ tá òfin ní bà mí. wọ́n tún wọ́n mi padà sẹ́yìn ọmọdé yìí. ó mọ orúkọ táwọn bàbá mi pè mí ni erin Fọlámi lórúkọ tó ń pè mí. èmi ojúmọ́ kan oògùn kan ń bọ̀ nù. ó ń bọ̀ mọ wá àlàáfíà rẹ wá. ẹ ṣeun. dájẹ́ ó dọkùn inú wọ́n ipò o ń bọ̀ dúró bẹ̀. kí ẹ lẹ́sẹ̀ bàbá. ń bọ̀. ṣe ti yánu. ó yá mọ wíta ilé mi sọ pé wọn ní yìn mí bọ́bọ́ ṣe yín lọ́ba sàló ń bọ̀. wọn tún yìn mí bàbá ṣe yan lọ́ba sàló ń bọ̀. nítorí mo ti fẹ̀yìn tí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. nítorí pé mo ti fi ẹ̀yìn tí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. sọ pé nítorí èmi kì yóò kú ikú kíkú kan. èmi kì yóò kú ikú kan bí kò ṣe yíyẹ bí kò ṣe yíyẹ láti máa ròyìn sí láti máa ròyìn sí Olúwa lórí ilẹ̀ alààyè. ó yá sẹ́yìn. mo pàpà dọkùnrin Elédùà ò ṣe o ẹ̀yin ọ̀tá ẹ gbé nígboro mo pàpà dọkùnrin bàbá ẹ̀yin ìyá àjọsọ báyìí àjọsọ kí ni. ọmọkùnrin ti lọ. èmi rẹ̀ lẹ́ẹ̀mú dáná. kò bú mi lọ́wọ́ rí ẹ̀yin ìyá kí lè lè. yé. ọmọ ènìyàn. níbo. káàbọ̀ sí ilẹ̀ àwọn òkú. níbo ló ti káàbọ̀ sẹ́ẹ̀sì èrè mi tó kù kíkọ́ bí kò ṣe yé lè ní èyí tí bá tẹ̀ fẹ́ lọ́gbọ́n máa ń gbá rìpọ́ǹdì lọ́wọ́ bàbá.